Pẹ̀yìn alásàlátì bàbá wa ẹ dákun torí Ọlọ́run láàrin ìṣẹ́jú kan tí mo fẹ́ lò ẹ̀yin lẹ lọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìsìláàmù lásìkò tá a wà yìí ó ti fẹ́ máa dàbá mi bẹ́ẹ̀ bá lọ lè wérí TikTok báyìí wọ́n ń pa àwọn kan ní MS Baba tó bá táìpù MS Baba sí TikTok yẹn tó bá ní dátà báyìí ibi tí ó máa já ọ lọ ó sì fẹ́ wò pé ṣé ìsìláàmù yìí náà lọ́nà. Allahu Akbar. Ngbà téèyàn ní ẹni ó bá fẹ́ lọ Mẹ́kà wèrè ní máa ń lè ṣe hajj. Ó ní ọwá kádúró owó bàǹtàbàǹtà ọwá kó lọ hajj ò rí pé wèrè ni ẹ́. Wọ́n wá bíi pé kí n láfi pè ń wèrè ó ní wèrè ní máa ń rìn hóhò. Àwa náà kàn sọ kinní kan sára hòhò la máa ń wà ní hajj sẹ́rí pé wèrè làwọn ti ń lọ. Lẹ́nu tiẹ̀ lọ́hùn. Ó ní wèrè ní máa ń jùkò. Gbogbo òwò àfọ àtọ̀ bá wá fẹ́ táìpù ẹ̀ tọ́ bá ní kí wọ́n gbé ọ dókè. Lè sán sókòtò rẹ kó lè kó tó ní wọ́n gbé ọdókè o torí tí wọ́n bá gbé ọdókè wọ́n ó fi sí highlight gbogbo ayé wàá rí ọ pé àṣẹ ìsàfà kùránì tó gbé lọ́wọ́ iná làwọn máa tú fún ọ wọ́n ó sì máa tú bá mi ní tí mo fi lẹ́yìn ìyàwó alásàlátì lẹ lọ́rọ̀ gbogbo tí bàbá lọ́jà tuntun máa ń bá yín sọ gángan lọ́rọ̀ gbogbo tẹ́ ẹ̀ bá ń gbọ́ lẹ́nu àfáà mi àbíbi tí bá ń jà yín sí ẹ̀ má dààmú yín ibi tẹ́ wà yín náà ni ẹ wà irú rẹ̀ wá sẹ̀ máa ṣẹlẹ̀ wọ́n pa àfáà kan láyé Haruna Rashid wọ́n pè ní àfa wa Abu Nuwas irúṣẹ́ tóun náà máa ń ṣe nu bọ́ba ti rí yàn yóò sì kọ̀ndẹ́mù tí bá ń ṣe ó wá gbìyànjú púpọ̀ lérí kọ̀ndẹ́mù Islam Haruna Rashid wá ní ẹlẹ́ bá ń wá Abu Nuwas wá ńgbà tó kọrin kan orin ìwé ojú ẹsẹ̀ méjì lọ àmọ́ orin ìwé dá wàhálà lẹ̀ púpọ̀ Haruna Rashid wá ní pẹ̀lú orin tí Abu Nuwas kọ yìí ń pa ìwọ́n ń pé kí ni àfa yìí. Ya Rabbi. إن عظمت ذنوبي كثيرة دعي المساجد للعباد تسكنها دعي المساجد للعباد تسكنها وتوب بنا أولى عمار وتصبنا له همار لنسكينا. tí mo bá fi tàbíbù yìí ṣe yọ sọ̀rọ̀ di yẹlẹyẹlẹ mọ́ mi lọ́wọ́. Hafizakumullah. àfa Abu Nuwas ní da'il masajida. da'il masajida lil ubadi tasikunaha. ẹ̀yin àwọn alásàlátì mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ tábù Nuwas sọ yìí ni o. watufu bina hawla khammari liyasikina. ọmọ wa wà díẹ̀ díẹ̀ àfa gbé da'il masajida fi mọ́sálásí lẹ̀. da'il masajida. ó ní fi mọ́sálásí lẹ̀. lílì ubadi fáwọn tí wọ́n bá ń sin lọ́hùn. tasikunaha. àwọn ni ojú wọn máa gbénu mọ́sálásí. watubina hawla khammari liyasikina. ìwọ máa wá bọ̀ wá dọ̀ tiwa hawla khammari máa bọ̀ wá bá wa mutí kájọ máa fọtí ṣe fàájì. liyasikina ma qala rabbuka waylun lilladhi sakiru. ولكن قال ويل للمصلين. àfàwọ̀ àgbàlìmọ́ ní àfà Abu Nuwas wá ní ìjẹ́wọ́ rí bì kan tọ́lọ̀ ti ní gbogbo ẹni tí bá mutí ibi dandan Ọlọ́run kọ́ máa bá rí. ما قال ربك ويل للذي سكروا. وقال ويل للمصلين. ولكن قال ويل للمصلين. ọ̀rọ̀ tábù Nuwas sọnù ó nínú alukurani láti rí i pé gbogbo ẹni tí bá ń kírun Ọlọ́run tún ṣépèlé wọn ipe ibi dandan Ọlọ́run kọ́ máa bá. La ilaha illallah. ìtọ́lọ̀ ń sì wí tòótọ́ ni àmọ́ lọ́n fi sí pé àwọn tí mo ní kíbi dandan Ọlọ́run ọmọ bá àwọn tí wọ́n bá ń ra ìrun láre ni. walakin qala. àwọn tí bá ń rárun láre mo ní kíbi dandan Ọlọ́run ọmọ bá òun wá jábẹ̀ kú o bẹ́ẹ̀ wá làwọn MS bàbá yìí ṣe máa ń ṣe. Allahu Akbar. wọ́n lè yọ ntọ́lọ̀ ń bá wíwá wọn wá tú bá mi. tẹ́lẹ̀ ọmọ wa wò pé sẹ́bi ìsìlámù ṣiṣẹ́ rí ni. àfa àti mo wá lọ́kọrin yìí ńgbà tó wá parí orin yìí táfà dé sálẹ̀ Imam Shafi wá yarí ńgbà táfà kú Imam Shafi lóhùn ò ní kírun sí la. àmì òsọ́lẹ̀ alayhi Imam Shafi. Imam Shafi ní kírun sí ọlá ọ lọ bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni tolélẹ̀ yìí ṣe mùsùlùmí. wa indama gasala. nígbà tí wọ́n wá fẹ́ wẹ àfa Abu Nuwas. wa wajadu bi malabisihi hadhihi al-abyati. wọ́n wá rí i tó ti kọ orin kan síbi aṣọ tọ́wọ̀
orin tó kọ síbi aṣọ tó wọ̀ ó fi béèrè àforíjì lọ́dọ̀ Ọlọ́run ní kíni wọ́n ń wí àfa àbí. Ya Rabbi in azumati dhunubi kathiratun falaqad alimtu bi anna afwaka a'zamu. àfa àbúnú wá sí ní Ya Rabbi ìrẹ́ Ọlọ́run mi o. Ya Rabbi. ní tí mo fẹ́ ká lè mọ̀ tí mo fi lo ọ̀rọ̀ yìí sẹ́ẹ̀rí gbogbo àwọn tí wọ́n wí kàtàkàtà ni bí wọ́n bá délé wọn mọ̀ lè túbá bí wọ́n bá wá gbọ́ wọn sí ọ lọ́nà. Ya Rabbi inna azumati dhunubi kathiratan. ó ní wọ́n Ọlọ́run ẹ̀ṣẹ̀ mi tí mo ṣẹ̀ ọ̀pọ̀ ọkọjá bẹ́ẹ̀. falaqad alimtu ìwọ náà mo sì màmá dájú. bi anna afwaka a'zamu. wípé àforíjì ìwọ Ọlọ́run ọkọ̀ jẹ̀ṣẹ̀ mi lọ. ẹ̀rọ tó kó di Ọlọ́run fún. Filakumullah. nígbà tó ti mọ̀ pé wà tó ń wù wà tí ọ̀dá ni ìwọ̀n ń béèrè àforíjì lọ́wọ́ Ọlọ́run. In kana la yarjuka illa muhsinun. bàbá ìpẹ́ni tó bá ṣe dáadáa nìkan ni ọba máa retí àforíjì àbáànú lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run ni. Fabima yaluzu wa yastajiru limujrimu. alimujirimu ẹni ó yẹ lérí ibúbò lọ́rọ̀ tí ó ṣe rí. Allahu akbar. bàbá yìí kẹsẹ̀ kan tó kù. Ad'uka rabbi kama amarta tadarrua. ó ṣe wọn àbíbù. Ad'uka rabbi kama amarta tadarrua. Fa idha radadta yadi famadha yarhamu. Fa idha radadta yadi famadha yarham. gbogbo ìyá wa lọ́sàlátì ẹ dákun torí Ọlọ́run. gbogbo ń tẹ́ ẹ bá ń bá pàdé ẹ rí bí ipẹ́ kan pàdé ẹ ní. èyí tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu bàbá wa àgbà lọ́jà tuntun òun lọ́rọ̀ ẹ sì dúró lórí ẹ̀ ẹ ṣiṣẹ́ tọ̀ ẹ dúró lórí ẹ̀ Ọlọ́run wọlé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá lọ́jà tuntun látàná lẹ́ẹ̀ tí ń bẹ Ọlọ́run má jẹ́ kú láéláé. Àmín. alibarika ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run má jẹ́ kú láéláé. Àmín. Ọlọ́run má jẹ́ kú láéláé. Àmín. àánú Ọlọ́run tó nara tán Ọlọ́run jẹ́ ọmọ bẹ pẹ̀lú yín. Àmín. ọlá orúkọ Ọlọ́run ọba tó ga jù. Àmín. ọlá àánú rẹ̀ ti fi ń ṣe bẹ́ẹ̀. Àmín. la hawla wala quwwata. Illa billahil aliyyil azim. àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá Lojatuntun. Àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún bàbá wa Lojatuntun. àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún bàbá Lojatuntun. àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún bàbá wa Lojatuntun. gbogbo orí tọ́lọ́ ń ṣe fún